Kábíyèsí Elédùmarè, ọmọ mà lágbára o. Kí Ọlọ́run ọba dẹ́dà àtàṣẹ̀dá kó má jẹ́ ká pàdánù dúkìá wa, kó má sọ wálẹ̀ kólóńbó. Tí wọ́n bá ń ṣe irú àdúrà yìí, ó yẹ kí èèyàn tètè máa sàmí ní kíákíá ni. Ìṣẹ̀lẹ̀ abàmì kan ló ṣe bẹ́ẹ̀ tó wáyé tó ṣẹ̀ ní agbègbè Ìdí-Àpé-Oko Àánú Olúwa community nílùú Ìlọrin lọ́jọ́ Ẹtì Friday ní òjò ńlá kan ló ṣe bẹ́ẹ̀ tó rọ̀ tí ìjì líle tó sì bá òjò náà tó bá ṣiṣẹ́ léyìí tó mú kí ilé mọ̀lẹ́bí kan kó dà wó. Bẹ́ẹ̀ bá rí bí àwọn tó ní ilé yìí bí wọ́n ṣe ń wa ẹkún mu pẹ̀lú bí nǹkan ṣe le tó lásìkò yìí tí ìlú ọ̀rọ̀ gbọ́ ní ilé tó ṣe bẹ́ẹ̀ òjò da ilé wó. Kí Ọlọ́run ọba adẹ́dà àtàṣẹ̀dá kó ṣàánú wa ní nílùú Ìlọrin Àfọ̀njá tá a wà yìí náà ni. Kí Ọlọ́run ọba kó ṣàánú wa. Àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ni wọ́n ti wà nínú ẹkún kíkorò báyìí, nínú àdánù ńlá àti òfò ni wọ́n wà báyìí torí pé níbo ni wọ́n fẹ́ kó ẹrù lọ lásìkò tí ìlú le kókókó bí ojú ẹja tó jẹ́ pé ẹlòmíín fẹ́ lè má jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́. Ní ìṣẹ̀lẹ̀ abàmì tó wá ṣẹlẹ̀ sí wọn ní agbègbè Ìdí-Àpé-Oko nílùú Ìlọrin. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ti ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba, wọ́n ní kó ṣàánú àwọn torí pé àwọn ò níbì kankan táwọn lè sá lọ, àwọn ò níbi táwọn lè kó ẹrù sí báyìí. Bákan náà jíjẹ múmu ó nira tẹ́lẹ̀ kó tó di pé afẹ́fẹ́ ìjì líle ó tún ṣe bẹ́ẹ̀ ó wo ìlú lé wọn lórí. Kí Ọlọ́run ọba ṣẹ̀dá àti àṣẹ̀dá kó má jẹ́ ká pàdánù dúkìá wa, ká má rìn lọ́jọ́ ebi ń pọ̀nà. Aburú ò ní ṣe wá o, kò ní ṣe ìran wa. Ẹ bá mi sàmí kẹ̀gbẹ́ta mímì.